Mo kí yín káàbọ̀ sórí ìkànnì BBC Yorùbá. Upper Area Court, no, High Court la wà báyìí. Wọ́n ti ṣe ìgbẹ́jọ́ Tani Olohun láti Upper Area Court. Wọ́n ṣe ní Magistrate Court. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, lọ́ọ̀yà Adémọ́lá Banks tó ń dúró fún Tani Olohun ní àwọn ilé ẹjọ́ méjèèjì tí a ti dárúkọ sẹ́yìn yìí. Wọ́n gbé application for bail wá sí High Court. Is an appeal láti Magistrate Court láti rí wípé wọ́n gba béèlì àti onídùúró fún Tani Olohun, ẹni tó jẹ́ Abdulazeez Adégbọlá. Ní báyìí a fẹ́ gbọ́ lẹ́nu lọ́ọ̀yà Adémọ́lá Banks bí ìgbẹ́jọ́ ṣe lọ, bóyá wọ́n ti gba béèlì rẹ̀ àbí wọ́n sì tún sún ìgbẹ́jọ́ síwájú. Ẹ káàárọ̀ agbẹjọ́rò. Ẹ ṣé, ẹ káàárọ̀. Afẹ́kẹ́ sọ fáwọn aráalé bí ìgbẹ́jọ́ ṣe lọ ní ilé ẹjọ́ lónìí. Ẹ ṣe rántí pé ní oṣù tó kọjá béèlì Tani Olohun tí a fẹ́ gbà ní Magistrate Court tí ilé ẹjọ́ kọ̀ tí ò fún wa, òun la gbé wá síbí, a gbé wá sí High Court. Nígbà tá a dẹ̀ gbé wá sí High Court, wọ́n wá fún wa ní déètì ní. Mo ní àǹfààní láti sọ fún yín pé lénìí àwa àti Lanesik Ọmọ́túndé Adéọlá, Dr. Ọmọ́túndé Adéọlá la wà níbí lénìí tí a dẹ̀ farahàn níwájú ilé ẹjọ́ láti gba béèlì Tani Olohun ní High Court níbí. Ṣùgbọ́n nígbà tá a dé court, lọ́ọ̀yà àwọn alátakò ó wá sílé ẹjọ́, ó ní nítòótọ́ pé òun ti gba motion tí a file láti on the 23rd of oṣù yìí. Ó ní ṣùgbọ́n kílé ẹjọ́ kó jọ kó fóun ní adjournment kan kóun fi lè react sí motion yẹn. Lanesik ó kọ̀ jálẹ̀ pé kò ní ìdí pé kó gba adjournment kankan mọ́, nítorí pé gbogbo ohun tó yẹ kó fi tako motion yẹn, tó fi tako béèlì yìí, ó ti wà nínú process tá a file. Kò ní ìdí pé ó ṣẹ̀ tún travel lọ bí kankan mọ́. Ṣùgbọ́n adájọ́ wa ní pé tá a bá fún ní adjournment tó lóun fẹ́, á dàbẹ̀ ni pé òun ti rólé apá kan, òun ti dákan sí èyí tá à ń pè ní fair hearing. Nítorí náà kọ́ ká jẹ́ kóun fún ní adjournment ẹ̀ náà wá fún wípé títí Monday kó file gbogbo nǹkan tó bá máa file, kó dẹ̀ serve wa, kó dẹ̀ serve Lanesik. Wọ́n ti wá sún ẹjọ́ yẹn sí 2nd of November, which is next Thursday. Ọjọ́ kejì oṣù tó ń bọ̀. Ọjọ́ kejì oṣù kọkànlá tó ń bọ̀ yìí. Bá a ṣe rí mọ́ lénìí nìyẹn. Ọjọ́ kejì oṣù kọkànlá. A sì tún gbọ́ wípé agbẹjọ́rò kejì yín tẹjọ́ dúró mú Tani Olohun yìí tí ń ṣe Mufta Olóbì, òun náà motion for bail tó náà gbé lọ ilé ẹjọ́ májísírèètì, ó máa jẹ́, mo rò wípé ọgbọ̀njọ́ oṣù yìí. Ìyẹn ò lè wáyé mọ́. Okay. Kò yẹ kí yẹn wáyé mọ́. Tí ìyẹn bá wá wáyé tán bá wá gba onídùúró rẹ̀ nígbà yẹn, kí ló máa ṣẹlẹ̀ sí tọjọ́ kejì oṣù kọkànlá kan sọ yìí? Ìyẹn ò yẹ kó tún wáyé mọ́ ńgbà tí my lord High Court tó ti jókòó lórí béèlì lénìí, tó dẹ̀ ti fún wa ní date ti Magistrate Court. Ilé ẹjọ́ High Court yìí ó ju gbogbo ilé ẹjọ́ tó kù lọ tó wà lábẹ́ rẹ̀. Gbogbo tí ẹ̀dá jẹ́ ká ní a ti remove lọ́hùn ni, kò sí tí a lè ṣe níbí mọ́. Ṣùgbọ́n gbà tá à ti remove lọ́hùn, tá ti débi adájọ́ ti jókòó, my lord Justice FD Lawal ó ti jókòó lénìí, ó ti seize of the matter. Nothing else is expected to transpire on his bail anywhere else. A dẹ̀ ní ìdánilójú pé lágbára Ọlọ́run nígbà tá a bá máa fi padà wá, à á gba béèlì Tani Olohun, k'Ọlọ́run kó ṣọ́ wa jù gbà yẹn lọ. Ẹ ṣé púpọ̀ agbẹjọ́rò. Ẹ ṣé, thank for your time. Aṣojú ṣẹ̀ṣẹ̀ assembly náà wà níbí, wọ́n sì ní gbólóhùn kan tàbí èkejì tó fẹ́ bá wa sọ. Ìgbésẹ̀ agbẹjọ́rò Adémọ́lá Banks tí wọ́n gbé ẹjọ́ yìí wá sí High Court látìgbà tí wọ́n ti ń fà á ní májísírèètì, báwo ni ó ṣe rí sí ẹ̀yin? Ẹ mọ̀ pé orúkọ tèmi ni Fálétí Ajíbóríṣà, tí mo jẹ́ aṣojú ṣẹ̀ṣẹ̀ assembly káàkiri àgbáyé. Àwa ò lè sọ wípé ẹni tó mọ̀nà tó ń tọ̀ kò mọ ohun tó ń ṣe, torí pé iṣẹ́ ká gba ẹjọ́ rò ni àwọn amòfin wa lọ́n kọ́.
iṣẹ́ tí wọ́n ṣẹ̀kọ́ wọ́n mọ ẹ̀kọ́ mọ àpàdé àti àlùdé ẹ̀, wọ́n mọ ibi tó máa yá láti fún wọn ní èsì tí wọ́n ń fẹ́, wọ́n dẹ̀ mọ ọ̀nà tí wọ́n máa gbé gbà láti gba ẹ̀tọ́ wọn. So gbogbo ibi tí wọ́n bá ti ń fẹsẹ̀ sí, èmi nígbàgbọ́ wípé wọ́n mọ̀ wípé ibi tí òfin fàyè gbà ni. So nídìí èyí àìrí bẹ́ẹ̀lì gbà ní májísírèètì ló gbé wa dé high court, tí wọ́n dẹ̀ ti mọ̀ pé tá a bá dé high court a máa rí gbà. Ní tó ṣe tó jẹ wá lógún ni wípé ká ti rí onídùúró fún èèyàn wa kó máa gba ilé wa máa jẹ́ ẹjọ́, kí Elédùmarè kó sì gbà fún wa. Ẹ ṣé púpọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ láti ẹnu agbẹjọ́rò Adémọ́lá Barnes tó jẹ́ onídùúró fún Tani Olohun àti aṣojú ìṣẹ̀ṣe assembly. Láti ìgbà tí ìgbẹ́jọ́ yìí ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Tani Olohun náà ni wọ́n ti ń fà á ní májísírèètì àti ní upper area. Wọ́n rí onídùúró Tani Olohun gbà ní ilé ẹjọ́ upper area, àmọ́ ti májísírèètì òun náà ni wọ́n ń fà títí di àkókò yìí tó tún di wípé àwọn agbẹjọ́rò Tani Olohun méjèèjì, agbẹjọ́rò Olóbì àti Adémọ́lá Barnes tó tún ti wípé wọ́n ń takora wọn nílé ẹjọ́. Òun ló fà á tí wọ́n tún ti wá gbé ìgbẹ́jọ́ náà sí high court, ilé ẹjọ́ high láwà báyìí. So ní báyìí ọ̀rọ̀ Tani Olohun ti wà ní upper area court, magistrate court àti èyí tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n tún ti gbé fáìlì ànọ́dá ẹjọ́ sí májísírèètì míì. So Tani Olohun jẹ́jọ́ lọ́wọ́lọ́wọ́ ní ilé ẹjọ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Ní báyìí àpíìlì rẹ̀ wọ́n tún ti wá gbé sí high court, ó di 4. High court náà la wà ní ìlú Ìlọrin níbi tí ìgbẹ́jọ́ Tani Olohun ti ṣẹ̀ṣẹ̀ parí. A sì kí ẹ̀yin olólùfẹ́ BBC Yorùbá pé ẹ kú ìfarabalẹ̀ yín látàárọ̀, ẹ sì kú bẹ́ẹ̀ ṣe ń bá wa kárí lórí ẹjọ́ yìí náà látijọ́ yìí. Gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ lórí ẹjọ́ yìí náà ní BBC Yorùbá yóò máa gbé wá sí ojú ìran yín. Ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ yín. Ó tún di ìgbà kan náà.